oríṣiríṣi àdúrà ni àwọn èèyàn ń ṣe fún àwọn gbajúgbajà olórin fújì méjì ni ìyún Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá ẹni tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder tàbí ọ̀gá ńlá fújì tàbí ọmọ ìyàwó ànábì tàbí ànábì lọ́mọlé àti gbajúgbajà olórin fújì ni Alhaji Sulaiman Alao Adékúnlé ẹni tí gbogbo ayé mọ̀ sí Màláíkà tàbí Madiba tàbí Ìmẹ̀kú Alájì tàbí Kíblà fújì lórí inú orin táwọn méjèèjì ní àti lórí ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún ọ̀kan pàtàkì lára àwọn òṣèré tíátà ilẹ̀ Yorùbá tí ó tó kéde lọ́jọ́ sí pé òun bímọ fún gbajúgbajà olórin fújì ni tó jẹ́ máyégún ilẹ̀ Yorùbá tó jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú tó jẹ́ olú ọmọ ìlú Èkó ìyẹn Alhaji Abdulwasiu Àyìndé Ọmọgbọ́láhàn Ànífowóṣe Màṣá ẹni tó gbáyé mọ̀ sí K1 The Ultimate pòun bímọ fún ìyẹn Bísọ́lá Badmus ni à ń sọ nípa ẹ̀ o. ẹ̀rọ ti wí pé lọ́dún mélòó kan sẹ́yìn ní awuyewuye ló gba orí ẹ̀rọ ayélujára pàápàá lágbo amúlùdùn nígbà tí Bísọ́lá Badmus tí ó jẹ́ gbajúgbajà òṣèré tíátà tó bọ́ síta tó sì kéde wípé òun àti Wàsíù Àyìndé àwọn ń fi ara àwọn àti pé àjọṣepọ̀ kọ̀kọ̀ táwọn ń ṣe ó mà ti di oyún sí òun lára àti pé oyún ọjọ́ sí tóun ní fún Wàsíù Àyìndé níkọ̀kọ̀ òun ti fi bímọ ọmọ òun sì sọ ní Abdulmalik Ànífowóṣe Màṣá ṣùgbọ́n tó jẹ́ pé láti ìgbà tí Bísọ́lá Badmus tó ti tú àṣírí yìí ní Alhaji Wàsíù Àyìndé kò tiẹ̀ sọ gbólóhùn kan báyìí yálà òun lòun ní ọmọ ni tàbí òun kọ́ lòun lọ́mọ tó sì jẹ́ pé dàsìkò yìí ọ̀rọ̀ tí Bísọ́lá Badmus sọ gbẹ̀yìn ni pé òun nìkan ni òun dátọ́jú Malik Ànífowóṣe Màṣá òun lòun ṣe bí ìyá òun lòun sì ń ṣe bí bàbá tí Alhaji Wàsíù Àyìndé tí kò gbé bùkátà kankan lórí ẹ̀ ṣáà lẹ́yìn tí eléyìí tó ti lọ fún ọ̀pọ̀ ọdún ó ní Bísọ́lá Badmus ní ariwo míì má tún jáde nípa ẹ̀ nígbà tí ó tú àṣírí pé òun ti ń bá àìsàn ńlá kan farafinra láti nǹkan bíi oṣù mélòó kan sẹ́yìn tó sì jẹ́ pé nígbà tí Bísọ́lá Badmus tó kéde àìsàn tó ń bá a fínra èyí tó ti fi lògbòlògbò tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní máa dìde ìrànlọ́wọ́ fún un káàkiri àgbáyé àti káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n láti bí ọjọ́ méjì mẹ́ta kan sẹ́yìn ìní Bísọ́lá Badmus ló máa ti bẹ̀rẹ̀ sí ní máa dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dúró tì lásìkò ìlàkọjẹ́ tó sì jẹ́ pé níṣe ló bẹ̀rẹ̀ sí ní máa dárúkọ àwọn òṣèré tíátà tó ń jẹ́ ẹgbẹ́ tó ń rọ̀gbà yìí ká ṣùgbọ́n èyí tí wá wú àwọn èèyàn lórí jù ni àwọn tí ò kì í ṣe òṣèré tíátà èyí Alhaji Pasuma àti Alhaji Malaika tí Bísọ́lá Badmus dúpẹ́ lọ́wọ́ wọn ó láwọn méjèèjì wọ́n fi ìfẹ́ wọ́n fi bóun lo òní owó tabua ni wọ́n fi ránṣẹ́ sóun lásìkò ìlàkọjọ́ òun tó sì dúpẹ́ lọ́wọ́ Malaika àti Pasuma báwọn olólùfẹ́ fújì bá ṣe rí nǹkan tí Bísọ́lá Badmus kọ iná ti bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà fún àwọn méjèèjì pàápàá Pasuma tí wọ́n ní inú orí ẹ̀ ó ní agbára kọjá sísọ àti pé àánú tóun máa ń ṣe abẹ́lẹ̀ ló máa ń ṣe kì í fẹ́ kó dariwo rárá tí wọ́n sì ní ó fẹ́ lójú ẹnìkan nídìí iṣẹ́ tíátà Yorùbá àti ìdí orin tí kì í ròyìn Pasuma fún ìwà rere ẹ̀ bẹ́ẹ̀ náà ń ṣàdúrà fún Màláíkà náà wípé aṣọ orin má pariwo lòun náà ọ̀pọ̀ nǹkan láńlá nǹkan ribiribi Màláíkà ti ṣe fáwọn èèyàn tí kò ní fẹ́ káwọn èèyàn mọ̀ tàbí pariwo rárá tí wọ́n sì ń ṣàdúrà láńlá fún àwọn méjèèjì.